Africa Content TV. And obey the rules of professional conduct in the legal practice. So help me God. My charge to you. You may now go forth in your new weeks from this day forward. Wọ́n ṣe bí mo lónìyàn, wọ́n ṣe bí mo lónìyàn, mo ẹ̀yìn táyé mọ́ra lójú rẹpẹtẹ. Wọ́n ṣe bí mo lónìyàn, wọ́n ṣe bí mo lónìyàn, mo ẹ̀yìn bí sí mọ́ra lè dùn wọ́n yá bá. Wọ́n ṣe bí mo lónìyàn, wọ́n ṣe bí mo lónìyàn, mo ẹ̀yìn táyé mọ́ra lójú rẹpẹtẹ. Ọmọ ọba mo ṣe nílé wa, ọmọ ọba mo ṣe nílé wa. Ọmọ ọba mo ṣe ní ìfọ̀kọ̀. Ọmọ ọba mo ṣe nílé wa. Ọmọ náà mo ń ṣe búrásì. Ọmọ náà mo ń ṣe ní ìfọ̀kọ̀. Ìyá bẹ̀bí mi gbòòrò àkìlàwó. Bàbá bẹ̀bí mi gbòòrò àkìlàwó. Ọmọ ọba mo ṣe ní ìlú wa.